ọ̀rọ̀ rèé ọ̀rọ̀ tó ṣe kókó gẹ́gẹ́ bí arákùnrin kan tó sọ pé bẹ́nu ọba Yorùbá ò bá ti kó ẹnu Yorùbá ò lè jọ ẹ má fọ ta lọ́rọ̀ sọ. Àwọn ọ̀rọ̀ yìí ẹ jọ̀ọ́ mo rọ̀ ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi káàkiri gbogbo àgbáláyé ẹ sún síbi kẹ́ bá mi share ètò yìí toró ń lọ látàárọ̀ gbogbo àwọn èèyàn gbé àmọ́ ó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún mi lọ́pọ̀lọpọ̀ fún ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin lóyè àti ẹ̀yin gómìnà ilẹ̀ wa bọ̀ ẹ̀yin tí mo fẹ́ sọ̀rọ̀ sí gangan ẹ̀yin tẹ́ ẹ jẹ́ èèkàn ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin ni lọ́balọ́ba ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin lẹ gbé ètò dání ẹ̀yin lẹ fa àwọn ìjọba síbẹ̀ nítorí pé kí ni mo fi sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí mo fẹ́ kí ẹ jẹ́ ká jọ rò dáadáa kí ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri pátápátá kì í sin tó bá yẹ pé a máa dákẹ́lé lórí ọ̀rọ̀ yìí ní gbogbo ìgbà a pariwo fún wọn lọ́tún fún wọn lósì wọn nírọ́ ni kó bá dà pé mi introduce ara mi orúkọ mi náà ní tẹ́tí mọ̀ tẹ́lẹ̀ orí adé Adébọ́lá ike àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV bẹ́ẹ̀ ni ẹ bá mi ṣe ètò yìí dáadáa. Ní 2 years ago wọ́n kidnap ọba kan ní Ifọ̀n kí ni ìgbẹ̀yìn ọba náà wọ́n máa pa ọba náà ọba méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ọba mẹ́ta ìkan ríbi gbé bọ́dì ǹjẹ́ kí lẹ ṣe sí ní àwọn méjèèjì tó kù nílùú Èkìtì ẹ̀yin ò mọ̀ wípé ọ̀rọ̀ táwa ń sọ òwe ló pa fún ẹ̀yin lọ́balọ́ba ìlú òwe ló pa fún ọ̀pọ̀lọpọ̀ tí ìgbà tí a wá ń pariwo fún ìdìde orílẹ̀-èdè fún ààbò nínú ìlú tí ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà bàbá mi Sunday Adéyẹmọ ọmọ Aládìkún owó baba Dámì tó pariwo nígbà yẹn kíkankíkan lórí ètò ààbò kí lẹ ṣe fún ẹ̀yin bàbá yìí ẹ wà nínú àwọn tó jẹ́ pé mi sọ pé ìtẹ́ kú o nínú ẹ̀yin bàbá tí mo sọ tẹ́ jẹ́ ẹ̀yin orí adé pátápátá ẹ wà nínú ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá ẹ fi àyè gba ìgbàkúgbà ẹ fi àyè gba nǹkan oríṣiríṣi ẹ fi àyè gba nǹkan tí ò yẹ kó ṣẹlẹ̀ nínú ìlú tó jẹ́ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan yìí ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi nílé lóko lájò lẹ́yìn odi torí àwọn nǹkan yìí ó ṣe pàtàkì fẹ́mi àti púpọ̀ how come tí wọ́n máa pààyàn nínú ìlú tó máa àfẹ́ẹ̀tì àwọn ènìyàn how come tó yẹ pé a kàn máa dákẹ́ àní sọ̀rọ̀ lé lórí ẹ wo odidi ọba ìlú wọ́n pa wọ́n ẹ̀mí bọ́ lọ́rùn wọn ǹjẹ́ kí là ń sọ sí kí là ń ṣe sí bàbá Bọ́lá mẹ́ẹ̀ Tinubu gbogbo ẹ̀yin gómìnà ìhà wo ló kọ sí yín ní tó ṣẹlẹ̀ yìí gangan bàbá Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ó jọ òwe ẹ̀ sọ̀rọ̀ ó kú òlówe ẹ̀ sọ̀rọ̀ yàrá àwọn ẹni yìí kìí ṣe pé bóyá kankan wọ́n ní determination tí wọ́n fẹ́ gangan ẹ sáà ní pé ká bá wọn ṣèyàwó tipátipá bàbá Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ǹjẹ́ ṣé bẹ́ẹ̀ ṣe máa wò ó lọ lélẹ́yìí tán fi podidi ọba méjì nílẹ̀ Yorùbá bàbá mi bá Gani Adams mo rọ́wọ́ yín mo gbọ́ màá play voice note yẹn náà pé gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ sọ ẹ rántí pẹ̀lú Èkìtì yìí ó jọmọ́ bí tẹ́ ti wà ó jọmọ́ náà dọ̀ yín ẹ jẹ́ sọ kankan fún yín wọ́n pe ọ̀rọ̀ yìí láyé wọ́n pe ọ̀rọ̀ yìí lówó ó lárónú mo kí ọ̀gá mi Mr. Anjorin ọ̀rọ̀ yìí tí wọ́n ń di nǹkan tó jẹ́ pé a lè máa wò ọ̀rọ̀ yìí ti ń di nǹkan tó jẹ́ pé ó ń àfẹ́ẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ẹ̀yin ọba tó kù ẹ máa múra
ìgbà tó ti mú àwọn ọba tí wọ́n ti gbàgbé nǹkan bàbá wọn wọ́n á rí wọn pa. Bẹ́ẹ̀ ni ọba wa di bíntín níwájú tani àti tani nígbà tí ọba ti lọ ń kúnlẹ̀ níwájú báíbù àbí níwájú kinní kan tó ti ń yíra mọ́lẹ̀lẹ̀, àbígbà táwọn ọba kan wà lórí àìsàn tí wọn ò lè gbé ọwọ́ dáadáa gan tí wọ́n ti pe àwọn pásítọ̀ láti wá máa gbàdúrà fún wọn láti wò wọ́n sàn lórí ẹ̀tàn. Gbogbo àwọn nǹkan yìí ni wọn ò ríbi tí a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ làákàyè lórí. Ẹ̀yin tẹ́ jẹ́ olórí wa, ẹ̀yin gómìnà, kí ni àǹfààní yín gangan? Tílù yín ń bàjẹ́ lọ, gbogbo àwọn tẹ́ ń ṣe lé lórí ń bàjẹ́, èmi ò rí nǹkan pàtó tẹ́ ń ṣe lé lórí. Gbogbo ẹ̀yin olórí, àwọn òbú yín bọ̀ à ń jí yín lásìkò tá a wà yìí ni à ń pè yín sí àkíyèsí kí ẹ jí, kí ẹ má sùn, torí tó kan lágbájọ́ máa padà wá kan ẹ̀yin náà. Yín tó kan tàmẹ̀dò ó máa padà kàn yín o, kẹ́ ẹ ṣe kíákíá, kẹ́ ẹ má sùn, kẹ́ ẹ má sùn àsùnpìyè. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe é. Gbogbo tí àwa sọ yìí tá ń pariwo lé lórí, gbogbo yín ti wá di ẹni tó yẹ pé wọ́n wá mú bí ìgbín tí wọ́n pa yín nípakúpa. Ǹjẹ́ sọ yẹ kó rí bẹ́ẹ̀ nínú ìlú wa? Wọ́n mú ọba mẹ́ta, wọ́n àtàkì wọn lójú ọ̀nà, ìkan escape, wọ́n dẹ̀ pa àwọn méjì, odidi ọba ìlú. Kò ságbára lọ́wọ́ yín mọ́. Àwọn ìjọba ti ta yín fún wọn. Ẹ̀yin ìjọba tẹ́ wà níbẹ̀ lọ́wọ́ tó jẹ́ pé Yorùbá ni yín, kí ni àǹfààní tẹ́ ń ṣe? Ọ̀rọ̀ eléyìí ti kúrò nínú tá a máa dákẹ́. Ẹ̀yin ọba yòókù, gbogbo tí ọmọ Adéyẹmọ pariwo, ṣé kò wá jáde báyìí? Màkànmákàn ni ó bọ̀ wá kan ẹ̀yin tẹ́ ẹ kù náà. Ẹ má múra. Nígbà tí wọ́n ti ń gé orí ọba, ó bọ̀ wá kan ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ kù. Gbogbo yín tí mọ̀ pé òótọ́ ni àwọn ò ní sọ tẹ́ bá bẹ́ẹ̀, à ní sọ ọ̀rọ̀ tí ẹ bá sọ pé bóyá àbí kankan, òótọ́ ọ̀rọ̀ la máa sọ fún yín. Ṣé bọ́ba àkànjọ́ kínní àná ló sọ pé ìlú Èkó kìí ṣe ilẹ̀ Yorùbá, lọ́ba tó jẹ nílẹ̀ Yorùbá tó jẹ lẹ́kọ̀ọ́ torí ìjẹkújẹ. Òótọ́ ọ̀rọ̀ ti wá korò lára yín, wọ́n gba èrò máa di ẹyin lọ́wọ́ kú, ẹlẹ́ràá kìtàn lọ lè jẹ. Ẹ̀bí yín kọ́. Ọmọ Adéyẹmọ ó dìde, kí ni ìgbẹ̀yìn ẹ wà nínú àwọn tó ṣe okùnfà ibi tó dé lẹ́nìí. Torí ọ̀pọ̀lọpọ̀ nù yín ni ọwọ́ yín ò mọ́ lórí ẹ̀. Bẹ́ẹ̀ náà Ọmọ Adéyẹmọ sọ pé kánibọ̀dì má bu ọba kankan, kẹ́nibọ̀dì kan máa kó jẹ́ pé ká máa pè wọ́n ká lè máa bá wọn sọ̀rọ̀. Ṣé léyìí tó wá ṣẹlẹ̀ yìí kò kọ́ ẹ̀yin ọba yìí lọ́gbọ́n ni? Eléyìí tó ṣẹlẹ̀ yìí kò kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọba yìí láti jáde síta láti ṣe ẹ̀fí ẹ̀hónú hàn pẹ̀lú orí adé lórí? Ọba mélòó ló sọ ọ̀rọ̀ láti ìgbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀? Kò yẹ kí Ìbà Gani Adams kan sọ̀rọ̀. Ó yẹ kán yìí máa wòran fún ẹ̀yin ọba tó kù, àwọn ìjọba tó wà lórí oyè, gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá. Kò ní èrí àǹfààní tí wọ́n ṣe pàtó. Ìlú wọn dàrú, bí bọ́ọ̀bù ṣe ṣẹlẹ̀ lọ́sùn ló ṣẹlẹ̀ lọ́sì, bẹ́ẹ̀ jí ni pé bẹ́ẹ̀ náà pa ni. Ẹ̀dẹ̀ ta nǹkan ọrọ̀ ajé ìlú yín fáwọn àjòjì torí rìbájẹ̀rẹ̀ tó ń fún yín. Kí ló wá ṣẹlẹ̀ gangan débi pé wọ́n pọ̀ ọba aládé, odidi ọba aládé ilẹ̀ Yorùbá wọ́n pa méjì. Àwọn Fúlàní yìí wọ́n ṣe tó wù wọ́n, ẹ̀ẹ́sọ̀ títọ̀ ọ̀rọ̀. Bàbá Tinubu ó kù sọ́wọ́ yín. Ẹ gbàgbé àwa tá a jẹ́ pé a mọ̀ pé mùsùlùmí, Ògún ń bẹ o. Ògún ń bẹ níbi tó wà dáadáa. Ẹ̀yin ọba mọ̀kàn tó ń pè láṣẹ ni. Aláṣẹ ìsìnkejì òrìṣà mọ́ ni. Ẹ gbàgbé láyé àwọn bàbá tó sojú ti wá àwa ti ráwọn kan rí. Tó yẹ pé tó máa fẹ́ ṣe kí ni wọ́n máa ní kí wọ́n dúró síbẹ̀ náà ni. Ọ̀kẹ́ wọ́n máa rí wọn. Kí láǹfààní ọba tẹ́ ẹ jẹ́ tẹ̀dẹ̀lẹ́wọ̀ pè bí? Kí láǹfààní ọba jẹ́ ẹ jẹ́ tẹ́ ní gbogbo nǹkan tí wọ́n ní kẹ́ ẹ ṣe nínú kinní náà lẹ́ ṣe? Ọba irọ́ ni.
tó bá yẹ pé ẹ ṣe tó yẹ ká ẹ ṣe ó lójú tó lè kàn yín lára tó lè ràn yín tó bá yẹ pé ẹ rìn bó ti yẹ ká ẹ ṣe ẹ rìn nígbà tẹ́ ti sọ pé kò sí tó ń jẹ́ ìṣẹ̀ṣe mọ́ nígbà tẹ́ ti sọ pé kò sí tó ń jẹ́ nǹkan ìwáṣẹ̀ mọ́ nígbà tẹ́ ti sọ pé tàwọn babalá yín bá wo kìrìsìtẹ́nì àti kùránì òun nìkan ló lè gbà wá gbọ́ òun nìkan ló lè gbà wá là ní nǹkan àjòjì bẹ́ẹ̀ ni àfáà lèmi tí mò ń sọ̀rọ̀ bọ̀tì nǹkan tó bá jẹ́ òtítọ́ ọ̀rọ̀ ẹ jẹ́ ká bára wa sọ. Bàbá mi ẹ béèrè pé níbo làwọn OPC wà even kò yẹ káwọn OPC gan sọ̀rọ̀ yìí tí wọ́n fojú OPC níjọ́ kínní àná àwọn ọba yìí náà wà ní àwọn ọ̀dàlẹ̀ àwọn OPC fúnra wọn ọ̀pọ̀lọpọ̀ náà wà nínú ara wọn tí wọ́n dalẹ̀ àwọn olórí kí ló dé tí wọn ò ṣe sáìnì OPC tí wọn ò fi ní power dè ní. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí àwọn ọba tí wọ́n ń fún ìjọba ní power tán tí ìjọba wa sọ wọ́n di ẹrú màálù tí wọ́n ń fà. Ẹ jẹ́ ká bára wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ kò kí ń ṣe ọ̀rọ̀ tó yẹ pé a kàn máa dákẹ́ àbá máa àwọn ọ̀rọ̀ yìí wá ń lọ ká ìjọba mi ṣe ètò yìí torí pé mo rí kódà pé wọ́n tó ti fẹ́ máa tọwọ́ bọ̀ ẹ bá mi ṣe ẹ̀jọ̀ ẹ bá mi tẹ love and like kó má rí pé wọ́n tó ti flag ẹ̀ torí pé ẹni tó bá ti sọ òtítọ́ ọ̀rọ̀ wọn ò ní fẹ́ kó sọ ọ́. Àwọn ọba ẹ fi ọ̀pọ̀lọpọ̀ wa ẹ fi wá gbowó lọ́wọ́ olóṣèlú tán ẹnì ká lọ tẹ̀ka fẹ́ni tó wù wá ká lọ tẹ̀ka fún lágbájá kí láǹfààní yín lóde ẹ̀yin tẹ́ ìjọba lórí ìlú wọ́n ti wá sọ yín di ẹran tí wọ́n ń pa lénìí. Ọba eléyìí tó kàn tó jẹ́ kó ṣẹlẹ̀ sọ́dọ̀ yín lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ẹ̀yin ọba ó ń bọ̀ wá sọ́dọ̀ ẹ̀yin yòókù àròkò ní Ọlọ́run Elédùmarè ló fi hàn yín ó pa àròkò fún yín kí lẹ ṣe ó wá di pé Gani Adams sọ̀rọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ Yorùbá nation sí Sunday gbogbo wọn sọ̀rọ̀ sáwọn ló yẹ kí wọ́n sọ̀rọ̀ ẹ̀yin tó yẹ ká ẹ jáde gbogbo lọ́balọ́ba ilẹ̀ Yorùbá Ọọ̀ni Ifẹ̀ Ọọ̀ni Ìrìṣà Ọ̀jájá kí ni tẹ́ ń ṣe o bàbá kí ni tẹ́ ń ṣe àsìkò tó yẹ ká ẹ jáde àti sọ̀rọ̀ lélẹ́yìí ṣé ẹ̀yin fúnra yín lè dárìn ṣá tẹ́ bá ń dá lọ lójú títì ṣé ẹ dàbí ọba àwọn tíjọ́ sí wá pẹ̀lú agbára tó wà ńlẹ̀ tó fi wá di pé wọ́n podidi ọba méjì nílẹ̀ Yorùbá àwọn Fúlàní dẹ̀ wọlé wọ́n jí wọn gbé nígbà tí wọ́n ń bọ̀ láti mítìn ìkan escape nínú àwọn mẹ́ta ẹ̀dẹ̀ podidi ọba aládé ẹ̀ pa wọ́n why kí ló dé gangan Mr. Sunday Adébánjọ àbí ṣé à ń sùn ní àbẹ̀wò Mr. Something Sam ẹjọ́ òtọ́rọ̀ ó korò gbọ́pọ̀lọpọ̀ ò mọ̀ tá a bá wá ń sọ àti kí wọ́n fẹ́ sọ pé wọ́n pè wá wọ́n ń tírẹ́tì nǹkan tá à ń sọ yẹn ti pọ̀ jù lórí òtítọ́ ẹ̀yin gómìnà ẹ̀yin làwọn ọlọ́pàá ń sọ ẹ̀yin ìjọba ẹ̀yin president ààrẹ ẹ̀ sọ́ọ̀lù ẹ̀ dáàbò kankan bòlú àwọn ẹni yìí náà dẹ̀ ní tí wọ́n pa àwọn èyí tẹ́ bá mú wọn lẹ́ni ẹ̀ fi wọ́n lẹ́ni àwọn tó tún máa mú àwọn fìjìláńtẹ́ àwọn àgbẹ̀kọ̀yà àwọn ọdẹ ló máa mú wọn léyìn lọ́wọ́ ẹ̀ tó máa fi wọ́n lẹ̀ lọ́la náà ni gbogbo tó ṣẹlẹ̀ tó bá mú ẹnìkan wọ́n á ti pè látòkè ẹ̀ fi wọ́n lẹ̀ báwo ló ṣe jẹ́ tó bá jọ́ ọmọ Yorùbá kan ní tẹ́ ẹ̀ bá gún lábẹ́rẹ́ kẹ́ ẹ rí pé ẹran kẹ́ ẹ bá yẹ̀jẹ̀ tó máa fi kú sọ́gbẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn Boko Haram yìí náà lẹ́ti kó rí tẹ́ padà sọ wọ́n sínú ológun tẹ́ rìkúùtù wọn síbẹ̀ láyé bàbá Buhari gbogbo àwọn nǹkan yìí jẹ́ so make sense gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ iṣẹ́ nǹkan tó yẹ ká máa rí nìyẹn nǹkan tí ò yẹ ká nǹkan yìí ẹ̀yin ìjọba bàbá Bọ́lá mẹ́ẹ̀ Tinubu àsìkò yìí tó yẹ pé à ń sọ pé bóyá ó nira bọ̀ torí iṣẹ́ tẹ̀ ń ṣe àsìkò yìí nǹkan tó ń le sí lórí àwọn ajínigbé ẹ wò tí ò bá ṣe ṣe ẹ jẹ́ kí ó kálukú gbá pati ẹ̀ dání ẹ jẹ́ kó kálukú gbẹ́rù ẹ̀ ẹ jẹ́ kí ló dé tẹ́ ẹ̀ ṣe rìkútà àwọn èèyàn gbogbo àwọn tẹ́ ẹ̀ pè lágbèrò lẹ́nìí
ẹ tún wọn ṣe, ẹ kọ́ wọn ní ẹ̀kọ́ pé òkè iṣẹ́ tẹ́ fẹ́ ṣe nílé ẹ̀ má ṣàgbèrò mọ́ ẹ nídìí àti dáàbò bò lú. ẹ rùkútù wọn sínú ológun ilẹ̀ Yorùbá, ẹ fi wọn sínú ogun ilẹ̀ Yorùbá. Gbogbo àwọn agbèrò ọmọ ta ẹ máa fún wọn sálárì, ẹ máa rí pé wọn ò ní sọ ọmọ ta mọ́. ẹ máa rí pé nǹkan tó bá yẹ kí wọ́n ṣe wọ́n á ṣe. ẹ gbọ́ kẹ wá fi tìbílẹ̀ tọ́ kẹ ní kí wọ́n gé ògún fún wọn èyí tó bá jalè ìgbà tó bá tẹ̀ tí ń gbowó gidi láti dáàbò bo ìlú wọn. à ń sọ fún yín pé ẹ̀ ń tẹ̀yìn bàbá ìtẹ́ tàtàkùtà ààrẹ ègún náà ló ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ ẹ̀yìn lọ́balọ́ba. ọba tó ṣàìsàn lọ́wọ́lọ́wọ́ báyìí, lọ́ba tó ṣàìsàn lọ́wọ́lọ́wọ́ nílùú Ọ̀yọ́, ẹ̀jẹ̀ tó sọ nìbàdàn tí wọ́n tún ní kán máa pe pásítọ̀ wá láti wá máa ṣàdúrà fún wọn. bẹ́ẹ̀ ni kán máa ṣàdúrà fún wọn. ẹ̀pọ̀ àwọn tó jẹ́ pé ó wà ní gbogbo ìgbà tó yẹ pé ọba ló yan àwọn gómìnà ló yan ọba nísìn, fi bó ṣe ká ṣe tọ́ mọ́ ẹni tó yẹ kí fọ́ mú fi ṣe mọ́. ẹ ti ń gbé ààrẹ fẹ́lẹ́bì, ẹ ti ń gbẹ́bí fáláre, gbogbo nǹkan wá ń ṣẹlẹ̀ káàkiri. ẹni ká bá sọ̀rọ̀ lórí àwọn ọba, ẹ̀yin bàbá wa tẹ́ tó ti jà yan ẹ̀yin ìjòyè tó jẹ́ pé ẹ ti jẹ̀jẹ̀kújẹ, ẹjọ́ mọ̀ ń pa ẹjọ́ ń kún. ẹ̀yin tẹ́ ń ṣe o tẹ́ ti fi òkìní sí òṣèlú, tí wọ́n bá ti gbówó wá fún yín, bí ò bá gbówó wá fún yín ẹ̀ ní mẹ́rin tó bá yẹ kó bá mú, torí pọ́ba yẹn ò lówó lọ́wọ́. Ọlọ́run á bì yín. gbogbo ẹ̀yin ìjòyè, ẹ̀yin afọbajẹ, àti bọ̀tọ̀ pọ̀lọpọ̀ yín gan ò lè dà. àṣírí mo sọ. àwọn ọba tó jẹ́ pé wọ́n á lo nǹkan tó wà nídìí ọba. ìwọ tó bá mọ̀ pé kìrìsìtẹ́nì ni ọ̀ muslim, má wulẹ̀ bá wọn jà sọ́rọ̀ ọba, torí tí wọ́n bá ń jẹ́ ń bẹ̀ ò gbúdọ̀ bá wọn jẹ́, ní tí wọ́n bá mú bẹ̀ ò lè bá wọn mú. ó tọrọ wa korò fún gbogbo yín pátápátá tó yẹ pé gbogbo yín ò fẹ́ gbọ́ mọ́. why? a pariwo fún yín nígbà ìgbà gbogbo. torí ẹ̀ gbogbo tó ṣẹlẹ̀ yìí, ẹ̀yin ọba aládé gangan lè mí dídì bá wí báyìí. ẹ wo èyí tó kan ẹnì tó kan àwọn eléyìí, ó máa ti kan gbogbo yín tẹ́ bá ṣọ́ra. gbogbo ẹ̀yin ọba tó jẹ́ pé ó kù sí yín lọ́wọ́, ẹ má jẹ́ sọ ó kù sí yín lọ́wọ́, ẹ máa bá lọ. Mr. Kọ́ládé, mo kí yín. gbogbo àwọn nǹkan yìí ẹ jẹ́ ká farabalẹ̀ ká mọ̀. ẹ̀yin gómìnà, ẹ dà wọ́n nù. gbogbo ẹ̀yin gómìnà, kí ni àǹfààní yín lórí ipò tẹ́ wà? torí ẹ̀yin ti wà gẹ́gẹ́ bí ọba ìlú, tẹ́ ń pàṣẹ fáwọn ọba náà, tẹ́ ti wà lórí ipò. kí ni tẹ́ ń ṣe lórí ọ̀rọ̀ security? wọ́n dẹ̀ pa ọba, àwọn ọba tó fi yín sórí ipò, àwọn ọba tó ní káwọn aráàlú yàn yín. ọdún mẹ́rin lẹ́ màmá lọ àbọ̀dún mẹ́jọ, sójú bẹ́ẹ̀ náà lọ ni. ìgbà díẹ̀ ló kù ẹ tó ṣe tán, ẹlòmíà tún bọ́ bẹ́ẹ̀. ẹ wo dùgbẹ̀dùgbẹ̀ yìí ni gbogbo ẹnikẹ́ni, kò sí ẹni tí ò ní fara gbá. eléyìí tó ń bọ̀ yìí, à ń sọ pé ó ti fẹ́ jábọ́. ó tó kí báyìí ló kù tó bá jábọ́ tán báyìí. ẹ wo mo fẹ́ mọ bí tẹ́yìn tẹ́ jẹ́ olóṣèlú gan, mo fẹ́ mọ bí tẹ́ fẹ́ sá lọ. ẹlòmíì private jet ẹ̀ àwọn èèyàn máa mú yín mọ́lẹ̀ ni, àjọ kú ni. ìgbà tá à ń sọ̀rọ̀ bọ́ǹbù wọ́n ṣe gbá kan. ẹ dáhùn, Burkina Faso àbíbo ni mo yìí ní gbogbo kíní ẹ̀ lọ́wọ́. wọ́n fẹ́ wọ ìlú yẹn, àwọn Fúlàní tó ń bọ̀ nílẹ̀ Nàìjíríà wọ́n pọ̀ bí olórí burúkú, wọ́n pa gbogbo wọn tí wọ́n sẹ́pọ̀ ẹyọ kan. ìgbà tí wọ́n mọ̀ pé ó lè àfẹ́tì àwọn náà, gbogbo wọn destroy gbogbo wọn. mo ní picture ẹ̀ lọ́wọ́ àbí mo ní fídíò ẹ̀ lọ́wọ́. ẹ dáhùn, wọ́n mọ iṣẹ́ tí wọ́n ń ṣe láti dáàbò bo ìlú wọn. wáì kí wọ́n lẹ́yìn, kí ni ẹ̀yin tó yẹ pé gbogbo nǹkan wá rí rúdurùdu nínú ìlú tẹ́ wà? bàbá Bọ́lá mẹ́ẹ̀ Tinubu, òwe náà pa fún yín o. òwe
òwe ọ̀rọ̀ náà pa fún yín kí ẹ lọ mọ̀ tí èsèré òwe ọ̀rọ̀ náà pa fún yín o kí ẹ jẹ́ ká jọ mọ̀ dáadáa kì í ṣe pé bóyá àbí nǹkan kan ọ̀rọ̀ yìí à ń sọ eré làwọn èèyàn ń pè kì í ṣeré o wàláì kì í ṣeré ń bọ̀ torí oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ adákẹ́ àsọ̀rọ̀ mo rí voice note yẹn náà wà ń bẹ̀. ẹ káwọn nínú ìfẹ́ ló dùn àpapọ̀ ọmọ Yorùbá ẹ káwọn nínú. náà ló ń bọ̀. ọ̀rọ̀ yìí kìí ṣe tó yẹ pé a máa gbà gẹ́gẹ́ bí kinní mọ́ ọ̀rọ̀ tó ṣe pàtàkì sí fún èmi àti yín ni ọ̀rọ̀ yìí èsì ọ̀rọ̀ ẹnu tó fi wá di pé wọ́n pa àwọn ọba ṣé bó ṣe kó ṣe rí nìyẹn ǹjẹ́ ṣé nǹkan tá a máa wò níran leléyìí àbí ṣé nǹkan tá a máa sọ leléyìí tó fi di pé wọ́n pa ọba wọ́n pa ọba odidi ọba ìlú ó ń bọ̀ àwọn aládẹ́ẹ̀dẹ̀ lọ́rọ̀ yẹn tó rà sọ fún yín ẹlẹ́gbọ́ awíwíwí ẹlẹ́gbà ọ̀rọ̀ yìí àtòyè yín ọ̀rọ̀ yìí àtòyè yín o torí tá à ń sọ yìí ọ̀rọ̀ yìí àtòyè yín kì í sí ọ̀rọ̀ ẹnu èmi ti sọ tèmi báyìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ wá sí etí tẹ́ ní pé irọ́ àbí nǹkan kan ni ó kù sí yín lọ́wọ́ o kò sí ní tá a lè ṣe sí ó kù sí yín lọ́wọ́ torí wọ́n pariwo ní gbogbo ìgbà wọ́n pariwo nígbà gbogbo wọ́n ní irọ́ ni gbogbo ẹ̀ pátá ló máa kàn wá ẹ̀yin lọ́balọ́ba ìgbà díẹ̀ ló kù tẹ́ fi mọ̀ nǹkan tí wọ́n ń sọ ìgbà díẹ̀ ló kù tẹ́ fi mọ̀ wípé kì í ṣe ọ̀rọ̀ ẹnu o bẹ́ẹ̀ ni wàláhì ìgbà díẹ̀ ló kù. lórí ìṣẹ̀lẹ̀ gbàǹkangbè tí máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn oní ajínigbé. mo kí Mr. Alao. ìwádìí wa ń ṣàfihàn rẹ̀ wípé nínú ìṣàkóso ààrẹ àná Muhammadu Buhari àti ààrẹ Bọ́lá Tinubu lọ́wọ́lọ́wọ́ tí ń bẹ níbẹ̀ lọ́wọ́ yìí kódà látọdún 2019 sí ọdún táwa yìí àwọn èèyàn tí wọ́n ti jí gbé ó ti lé ní ẹgbẹ̀rún mẹ́tàdínlógún 17,469 Nigerians iná ni wọ́n ti jí gbé o àkọsílẹ̀ tuntun àyàrá tó wá tó ń ṣẹlẹ̀ báyìí gẹ́gẹ́ bó ti wà nínú ìwé ìròyìn The Punch lójú ìwé kejì ló ń sọ ọ́ di mímọ̀ báyìí wípé wọ́n tún ti gbẹ̀mí lọ́wọ́ onímọ̀jọ ti ìmọ̀jọ ti ìjọba ìbílẹ̀ ti Ọ̀yẹ́ area ọba Ọlátúndé Olúṣọlá o àti ẹlẹ́sùn ti Èso Èkìtì Ìkọ̀lé local government area ọba Babátúndé Ògúnṣakin nígbà tí alára ti ará Èkìtì ọba Adébáyọ̀ Fátọ́ba ti Ìkọ̀lé local government torí kó àwọn yọ àwọn gbé ńlẹ̀ lásìkò ìgbà náà wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó wá padà ṣẹlẹ̀ yìí iná lọ́mọ wáyé lásìkò ìgbà tí àwọn orí adé wọ̀nyí tí wọ́n ń darí padà bọ̀ níbi ètò kan tí wọ́n lọ ṣe ní ìpínlẹ̀ Èkìtì tí wọ́n sì ń darí relé wọ́n ní àwọn ajínigbé wọ́n ti dẹdẹ wọn kalẹ̀ wọ́n ti gẹ̀gùn kalẹ̀ àfi bí wọ́n ti ya bù sí ojú ọ̀nà báyìí wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí alára àti ará o wọ́n ní wọ́n gbé ńlẹ̀ pápápá pẹ̀lú ìgbìyànjú wípé kí wọ́n jí wọn gbé ṣùgbọ́n àwọn orí adé méjèèjì tó kù àwọn náà gbìyànjú láti sá àsálà fún ẹ̀mí wọn ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ yẹn kò padà bọ́ síbi tó dáa torí wọ́n ní kán bá jiná tùlù wọn wọ́n sì dá ẹ̀mí wọn ní ègbodò kódà ìṣẹ̀lẹ̀ yìí. wọ́n kán bá jiná tùlù wọn ó dẹ̀ wọlé ọlọ́run ọba ló lẹ̀mí tòótọ́ bọ̀ ẹ má mọ̀ pé ọlọ́run ọba ní àṣírí òun ló dá àṣírí ìtọ́ pè láṣírí ọlọ́run ọba ló mọ nǹkan tí wọ́n ń pè tó jẹ́ pé wọ́n ń ṣe tí ò ràn àwọn kan kìí ṣe irú àwọn ọba àbí kìí ṣe irú àwọn ọba ló yẹ kí wọ́n jí gbé
ọba àwòkọ tó lè wojú ọba àbò fẹ́ dìmọ́ ba gan ó yẹ kó ṣọ́ọ̀kì ní kí náà gbé ẹ àwọn àléèbá là ń pè wọ́n pa ọba odidi ọba méjì nílẹ̀ Yorùbá ó tọrọ wa korò láwa ara wa àwa sọ ẹ má bá mi ká lọ. domi tútù sí ọkàn àwọn èèyàn ní ìpínlẹ̀ Èkìtì àti àyíká ibi tí ìṣẹ̀lẹ̀ yìí tó ti padà wáyé ní báyìí ibà ti Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò fún ilẹ̀ Yorùbá pátápátá o ibà Gani Adams nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ìwé ìròyìn ti The Punch wọ́n bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní àsìkò yìí wọ́n tún ní amúkùn ẹrù ẹ̀wọ́ olókèrè ń wo ẹ̀wò sàlẹ̀ ó ní ó ṣe ní láàánú wípé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí ó tún ṣẹlẹ̀ pàápàá àwọn tí wọ́n jẹ́ gómìnà ní apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà náà ni a ti kùnà láti ṣe wọ́n sowọ́pọ̀ pẹ̀lú àwọn ikọ̀ aláàbò tó jẹ́ ti aládàáni èyí tí wọ́n ní wo sàkóyípẹ́ àwọn eléyìí tí ìjọba bá ṣàtìlẹ́yìn fún wa tí wọ́n bá tún fa ojú wọn náà mára tí a bá fi apá kún ìtàn yóò lè ṣe é pín dáadáa á lè kojú ohun tí ń pè ní ìpèníjà ètò ààbò ní gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà Ààrẹ Ọ̀nà Kakanfò nígbà tí ó sọ̀rọ̀ ó ní ó tó àwọn ẹgbẹ́ bíi mẹ́tẹ̀lá ọ̀tọ̀ọ̀tọ̀ tóun ti ṣe àgbékalẹ̀ wọn kalẹ̀ tó sì jẹ́ wípé àtìlẹ́yìn. ṣé rí àwọn ọ̀rọ̀ yìí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ǹjẹ́ ṣerú nǹkan tó ṣẹlẹ̀ yìí só yẹ kó máa ṣẹlẹ̀ odidi àwọn ọba aládé ẹ̀ òbí ọ̀sẹ̀ wà lẹ́lẹ̀ wọ́n dẹ̀ pa wọ́n kí là ń sọ gangan kí ni tá à ń gbé gangan kí ló ṣẹlẹ̀ gangan à ń sọ fún ẹ̀yin ìjọba à ń sọ fún bàbá Bọ́lá mẹ́ẹ̀ Tinubu pé nǹkan tí àwọn ẹni yìí mission táwọn ẹni yìí gbé kìí ṣe pé bóyá fún wa Nàìjíríà kìí ṣe mùsùlùmí kìí ṣe ìjà Islam gan ìjà pé wọ́n fẹ́ gba gbogbo ilẹ̀ ni ìjà pé wọ́n fẹ́ pa ilẹ̀ Yorùbá run ni gbọ́ irọ́ ẹ̀yin tẹ́ ẹ mọ̀ òótọ́ ẹ bàbá mọ tí wọ́n ń ṣe tòótọ́ ẹ̀yin tẹ́ ẹ mọ̀ òótọ́ tó yẹ pé oníjẹkújẹ yín ò jẹ́ kẹ́ẹ̀sùn títọ́ ọ̀rọ̀ ó jẹ́ nǹkan tó lágbára ó jẹ́ nǹkan tó bani lọ́kàn jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àgbàlagbà ẹ̀yin ìjọba ẹ̀yin gómìnà àwọn òní ẹ máa ṣe tó bá wù yẹn wá ṣe torí pé a sọ̀rọ̀ fún yín ẹ gbọ́ kí láǹfààní tẹ̀sí ìjọba lé wa lórí ẹ gbọ́ wa náà àwa là ń bọ́ yín àwa nǹkan tá a rà ló fi di gbogbo nǹkan tẹ́ ń produce àwa là ń rà ṣé ẹ fún wa lówó ní ẹ̀yin ìjọba ṣé ẹ tọ́jú àwọn mẹ̀kúnnù ni owó àbúlé fi ṣàbúlà àlejò kí ni pàtó tẹ́ ń ṣe fún ọ ṣé bẹ́ẹ̀ kó wa jẹ náà ni gbogbo nǹkan ọ̀rọ̀ ọba àwọn nǹkan ọ̀rọ̀ ẹ̀yin náà lẹ́ ń tà dànù ẹ̀yin ìjọba ẹ̀yin gómìnà àtẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin ààrẹ orílẹ̀-èdè ó tọrọ ṣe wá korò lára yín gangan náà tẹ́ẹ̀fẹ́ wà nǹkan ṣe sí i bàbá Tinubu ó dọwọ́ yín ó dọwọ́ yín ẹ̀yin gómìnà lẹ̀ Yorùbá ó dọwọ́ yín tílẹ̀ Yorùbá bá bàjẹ́ ọwọ́ yín náà ni gbogbo nǹkan ló lákọsílẹ̀ mí ní sọ́jú bẹ́ẹ̀ lọ lálẹ́ yìí á tún pàdé láìpẹ́ torí pé ẹ̀yin lọ́balọ́ba tó kù ẹ̀yin náà máa retí àlejò ti yín torí pé òwe náà pa fún yín yẹn wọ́n ti pòwe fún yín wọ́n ti sọ àrokò ńláńlá àrokò tó ju àrokò lọ wọ́n ti sẹ́ǹdì ẹ̀ sí yín ó kù sí yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni ẹ bá mi subscribe sí YouTube mi ẹ̀yin olólùfẹ́ mi pátápátá mo bẹ̀ yín mo rọ̀ yín ni mo fi Ọlọ́run Elédùmarè bẹ̀ yín ẹ bá subscribe sí YouTube wa ẹ dẹ̀ lè pe nọ́mbà wa fún àwọn àkíyèsí àbí àwọn ìrànlọ́wọ́ kọ̀ọ̀kan ẹ lè pè wá nígbà tó bá wù yín orúkọ mẹ́rin náà ní Oríadé Adébọ́lá ike àlùkà ẹni tí ẹ bá fẹ́ pè mí ẹ pè mí sí WhatsApp number 08222640680 08222640680 lẹ́ẹ̀kan sí 08222640680 ìkejì náà ní 08283892558 83892558 lẹ́ẹ̀kan sí 83892558 ẹ wá fẹ́ polówó ọjà ni abẹ́fẹ́ ká bá yín sọ kankan ní abẹ́fẹ́ náà wá ń ṣẹ̀kan ẹ lè pè wá nígbà gbogbo bẹ́ẹ̀ ni ẹ ṣé gan púpọ̀ ẹ bá subscribe sí YouTube wa ẹ lè bá wa follow program wa dáadáa ẹ bá wa share ẹ bá wa pín ẹ lè support wa pẹ̀lú star gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ ṣé púpọ̀.